tó mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ kú ìrọ̀lẹ́ lásìkò tẹ́ ẹ bá ti ń gbọ́ wa nítorí ìròyìn tá a mú wá báyìí. Àkọ́kọ́ náà, happy independence day to Nàìjíríà o. Nàìjíríà 64 bẹ́ẹ̀ ni Nàìjíríà 64 Primate Ayọ̀délé criticize Tinubu government nítorí wípé lọ́wọ́lọ́wọ́ báyìí Primate Ayọ̀délé ti jáde o. Ó ti criticize ìjọba bàbá Tinubu wípé kò mọ nǹkan tó kàn àti wípé unworthy of celebration. Kí ni kókó nǹkan tó celebrate? Primate Ayọ̀délé ti jáde ó ti criticize ìjọba bàbá Tinubu wípé bàbá Tinubu gan ti wà confused. Ó ní ìjọba ẹ̀gbọ́n alára gan kò yé òun gan alára gan. Ìpè ó ti wà confused kò mọ nǹkan tó kàn. Ìpè ṣé celebration ló kàn ni? Pé kí là ń celebrate kò wọ́ọ̀tì nǹkan tá à ń celebrate. Mo kí yín o, happy independence day to ọmọ Nàìjíríà. The leader of INRI Evangelical Spiritual Church ìyẹn Primate Elijah Ayọ̀délé ó sọ ọ́ di mímọ̀. Ó ní Nàìjíríà ò nídìí láti celebrate 64 years independent nítorí wípé orílẹ̀-èdè gangan ò ní àkọsílẹ̀ tàbí nǹkan tó dájú tó lè fi pè ní achievement, kókó nǹkan tí wọ́n dá ṣe ní àṣeyọrí. Bẹ́ẹ̀ ni o, Primate Ayọ̀délé ti jẹ́ kó yé wa pé Nàìjíríà ẹ̀ ní nǹkan tẹ́ yẹ kẹ́ celebrate. Kí ló ń dùnnú àwọn ẹlẹ́wọ̀n tó so aago mọ́wọ́? Bẹ́ẹ̀ ni o, ó ní kí ló ń dùnnú ẹlẹ́wọ̀n tó so aago mọ́wọ́ nítorí wípé kò sí nǹkan kan tẹ́ lè sọ pé àṣeyọrí kan rèé tí mo ti ṣe. In an independent message. Bẹ́ẹ̀ ni o, independent message tí bàbá wa Primate Ayọ̀délé stated ibẹ̀ ló ti sọ o, tó ti sọ pé òun ò rí nǹkan tó special nínú pé Nàìjíríà pé 64, pé òun ò rí nǹkan tó special nínú pé Nàìjíríà ṣe celebration 64 nítorí wípé country yẹn sì jìnnà lẹ́yìn pọ́wọ́ ẹ̀yìn ni wọ́n sì wà sí ìdàgbàsókè nítorí pé wọn ò ní ìdàgbàsókè. Àkọ́kọ́, kò sí human capital. Ẹ̀kejì, àti wípé kò sí adarí gidi. Bẹ́ẹ̀ ni nítorí pé àwọn adarí gan díẹ̀ ló wà, àwọn díẹ̀ tó tún wà wọn ò tún gbà wọ́n gbọ́. Ara wọn náà ni olóyè wa Sunday Adéyẹmọ nítorí pé ó pẹ̀lú ọ̀rọ̀ ó pẹ̀lú wọn tí wọ́n ti kọ́lé ṣùgbọ́n ẹ̀yọ̀ kan tó ṣe fi mú egungun ẹran yẹn òṣìṣẹ́. Òun ni olóyè Adéyẹmọ Sunday Igboho bàbá ikú ò ní pa yín nítorí pé ara àwọn díẹ̀ yẹn tó san ọmọ náà nínú àwọn tó pera wọn ní aṣíwájú nìyẹn. Bẹ́ẹ̀ ni ìdí tí bàbá wa yìí Prophet Elijah Ayọ̀délé tó ṣe júwe ọ̀rọ̀ Nigeria democracy as failure pé ìjákulẹ̀ ni. Ó ní ó tún tẹ̀síwájú pé ìjákulẹ̀ ni o, wípé independent yìí ṣe ló dàbí wípé kó yàtọ̀ sí ìgbèkùn. Bẹ́ẹ̀ ni pé kó yàtọ̀ sí ìgbèkùn fún àwọn ènìyàn àti fún orílẹ̀-èdè nítorí pé díẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n ti ń bọ́ sọ́wọ́ wípé kò sí ìrètí mọ́. Bẹ́ẹ̀ ni o, nítorí pé ojoojúmọ́ ni wàhálà àti ìdààmú fi ń wà nílùú. Ojoojúmọ́ ni àwọn Fúlàní àbí ṣé wọ́n parọ́ ni? Kò parọ́ náà, orílẹ̀-èdè Nàìjíríà yìí gan kò ní ìrètí mọ́. Ojoojúmọ́ làwọn Fúlàní fi ń wọlé tọ̀ àwa ọmọ Yorùbá tó ń gbé wa tó ń pa wá bíi pé ẹran ni wọ́n ń pa. Ojoojúmọ́ ni wọ́n fi ń wọlé tọ̀ wá tó dẹ̀ jẹ́ pé ìjọba wa ò rí nǹkan kan ṣe sí. Ìdí nìyí tó fi jẹ́ wípé Primate Ayọ̀délé fi bá dìde ló fi sọ̀rọ̀ lóní kò sí kankan lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́, ẹ má dùnra yín nínú, kí lẹ̀ ń celebrate. Bẹ́ẹ̀ ni ẹni ẹ jẹ́ ká pín Nàìjíríà, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ wò ó ní sincerely, ó ní èmi ò rí nǹkan kan tó special nínú 64 nítorí wípé kò sí nǹkan ìtẹ̀síwájú tó nípọn tàbí tó serious kan nínú gbogbo ètò ìṣèjọba. Bẹ́ẹ̀ ni
in terms of what government needs to do, gbogbo nǹkan tí yẹ kí ìjọba ṣe, ó ní òun ò rí ìkankan báyìí tí ìjọba ti ṣe o, nítorí pé gbogbo ẹ̀ ló ti fìdí mẹ́ẹ̀, gbogbo ẹ̀ ló ti forí sọ́pọ́n, nítorí pé we are still seeing things that we can't be proud of. Àbí a sì ń rí àwọn nǹkan tó jẹ́ pé a lè fi yangàn pẹ̀lú pé orílẹ̀-èdè ti pé 64 years, kí ló tún wá kàn? Ọjọ́ mélòó la fẹ́ fi pilẹ̀ wèrè? Ìgbà wo ni ó tó jájá? Bẹ́ẹ̀ ni, nígbà tá a ti wà ní 64 tó dẹ̀ jẹ́ wípé gbogbo our democracy has been destroyed, gbogbo nǹkan wọn ti bàjẹ́, we have destroyed democracy. Bẹ́ẹ̀ ni, nítorí pé wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́. Starvation, ebi ni, òbí ń rábàbà nínú ìlú. Insecurity, àwọn èèyàn wọn ò ní ètò ààbò. Ìgbèkùn, ó wá dàbí pé gbogbo aráàlú wà nínú ìgbèkùn, débi wípé nǹkan ò wá fararọ. Bẹ́ẹ̀ ni nǹkan ò wá fararọ rárá, nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà ti dìbò fún adarí tí kò lẹ́rìí ọkàn, tí ò tiẹ̀ wò pé ǹjẹ́ nǹkan tó ń ṣe àwọn aráàlú yìí ṣé bẹ́ẹ̀ ni, àbí nǹkan tó ń ṣe mí tó ń ṣe àwọn aráàlú yìí ṣé mo fìlì ẹ̀? Onírọ́ o, nígbà tó jẹ́ pé it doesn't look like this country will get better. Kò tiẹ̀ rò bẹ́ẹ̀ o, we have been prayer kan gbàdúrà látijọ́ yìí, ojoojúmọ́ la máa ẹ gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà wípé ìlú yìí á dáa, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pàbó ni o. Bẹ́ẹ̀ ni, pàbó ni, nítorí kò sí kankan tó wà ńbẹ̀. Kódà Prime Minister Ayọ̀délé fi jẹ́ kó yé pé ìjọba ọ̀hún gan wọn ò tiẹ̀ bẹ̀rù ará ìlú, wọn ò bẹ̀rù ojú Ọlọ́run gan, nítorí wípé wọ́n gbàgbọ́ wípé gbogbo nǹkan táwọn ń ṣe kò sẹ́ni máa mú wọn sí. Bẹ́ẹ̀ ni, kò sẹ́ni tó máa mú wọn sí. Lẹ́yìn ẹnìkan kan, ó tún wá lọ síwájú, ó tẹ̀ síwájú, ó ní ó kọjú sí àwọn àjọ EFCC chairman, láàrin ó kọjú sí wọn, ó bá wọn wí pé nítorí ìjákulẹ̀, wọ́n ní ìjákulẹ̀ láti arrest former governor of Kogi State, ìyẹn Yahaya Bello. Bẹ́ẹ̀ ni, tó dẹ̀ jẹ́ wípé ó rìn ó yan fandafanda, wọn ò dẹ̀ rí ìkankan ṣe sí. Bẹ́ẹ̀ ni, bet tó bá wá jẹ́ pé ordinary Nàìjíríà lásán ló máa sáré máa ran páàrì mọ́, you do this, you do that, you are still investigating, we are still ṣẹlẹ̀. See yet, Yahaya Bello ló rìn tó yan fandafanda tí ò sí ìkankan tí ó ṣe. Ṣé ẹ ti rí pé orílẹ̀-èdè ti bàjẹ́? Ṣé ẹ ti rí pé orílẹ̀-èdè ti tán? Ìdí tá a fi sọ pé ẹ pín orílẹ̀-èdè, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ wo ẹ̀yin àmì bàbá mi, ẹ bá mi like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yàwó èèyàn nílé lóko lọ́nà lọ́tùn ló sì pé Yorùbá nation òun la fẹ́. Ẹ jẹ́ kó yé wọn pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Ìdí tá a fi ń pariwo nìyẹn, nítorí pé kò sí nǹkan kan, ìjọba Nàìjíríà ti fèlè àwọn ará ìlú. Dẹ́yìn kí ló tún kù ju pé kí wọ́n pín orílẹ̀-èdè kó ní kálukú lọ. Ẹ wo àgbẹ̀ oníroko títí o, kó gbàgbé ilé, bó pẹ́ bóyá onílé àrèlé la fífi àsìkò yìí dágbére fún yín pé God bless Yorùbá nation, ó dàbọ̀.